ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àti fọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú wáyọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. Alhamdulillahi rabbil alamin hamdan kaseeran tayyiban mubarakan fi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní pé ká tún sí àyè yìí ní àyè ìdùnnú dákọ̀ Ọlọ́run má jẹ́ àríbànújẹ́ ń bẹ̀ ọ́ afọláàpẹ ọ̀rẹ́ lọ́ba tó ní ká máa pè ọwọ́ máa dá wa lóhùn àtúntì wá pè ọ láyè pẹ̀lú ọpọ́ tí àwọn yàwá náà ń dú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí látàrí tó lọ́wọ́ bá ṣe fún wọn láyè dákọ̀lọ́ masala ìbá gbọ́ pé wọn lọ́hùn ọlá ànábì wa Muhammad abọ́gbọ́ àbáwọn ẹ̀dúgbọ́dọ̀ lọ́hùn àbáwọn níwájú ọlọ́hùn Alhaja Fatimo àbáwọn ẹ̀dúgbọ́dọ̀ lọ́hùn gbogbo àbáwọn ẹ̀dúgbọ́dọ̀ níwájú ọ̀dọ́kọ̀lọ́ masala ìgbọ́ pé wa gbogbo ń tá wa ń ké tá a fi bẹ̀ lọ́hùn láyè dákọ̀lọ́ ṣe é ní gbígbà ní kíákíá fún wọn lọ́hùn la hawla wala quwwata illa billah bihaqi bismillahir rahmanir rahim اللهم انا نعوذ بك من عذاب القبر لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم انا نعوذ بك من الفقر والكفر اللهم انا نعوذ بك برضاك من سخطك ومعافاتك من عقوبتك واعوذ بك منك لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك فلك الحمد حتى ترضى وسهل لنا اعمالنا اللهم انا نسألك من خير ما تعلم واستغفرك من كل ما تعلم انك انت علام الغيوب بحق قولك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور لا اله الا الله الملك الحق المبين محمد رسول الله صادق الوعد الامين اللهم اجعل في قلوبنا نورا وفي سماعنا نورا أنت رب إسرائيل صدري ويسر لي أمري سبحانك ما عبدناك حقا عبادتك يا الله بسر الفاتحة بسم الله الرحمن الرحيم العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أما باتوبي àtàwọn ìyá tó bí wọn àwọn méjì wọn ti bọ́ sálẹ̀ kẹ́ ọlọ́mọba àforíjì wọn bá wa kẹ́ wọn bá gẹ̀ wọn ọlọ́mọba àyàfi wọn bá pàṣẹ wọn rẹ ọlọ́run dákun àbíọ́ àyè tó ń wà ọlọ́run bá síláyè kẹ́ fún wọn ọlọ́run bá síláyè kẹ́ fún wọn bá síláyè gẹ̀ fún wọn ọlọ́run látòrí àwọn alájà wọn náà lórí bàbá wọn lówó kàdúgbò àwọn ọmọ pátá lọ́kùnrin lóbi ọ̀dọ́kọ̀lọ́ má fi ìdíra kẹ́ni kọ̀ọ̀kẹ́ wọn nu wọn má fa ìsẹ̀sẹ̀ wọn lọ́wọ́ bá ọlá wọn ń lo ọlọ́mọdé wa láéláé bó ti ń lo kẹ́yìn náà ó ń dùn ó ń darí ọ̀dọ́kọ̀lọ́ àìní dààmú àdéhùn bẹ́ẹ̀ bá fi kẹ́ wọn lọ́wọ́ bá afọlá ànábì àfi bíọ́ wala la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam sallu ala nabiyil mustafa. èmi ni Imamu Yusuf Hasan.
gbèsè ní ojú ọ̀nà ọ̀gbọ̀n ni wàá rí bíbá yìí gbà. àwọn àlejò tó wọlé máa tó wọn máa tó wọn. Come now. Come on.